bẹ́ẹ̀ bá ti kà kò sí wàhálà bẹ́ẹ̀ tí ń wò mí wọn gbádùn ọ̀rìnkínà orúkọ mi kankan wèrè ni I'm a madman. Gbogbo àwọn tẹ́nàntì tí mo ti ń gbà wọlé ń bí give and take lájọ mọ́ fúnra wa ń pa wèrè. Kò sí bí wèrè rẹ ṣe lè gbòkan tó. Ó tẹríba ni ẹ̀mí ó tẹríba fẹ́mi ni. Mo ní lọ́ọ̀yà torí rẹ̀ pé òun ló ṣe nǹkan contract. Àwọn wèrè kan wà tí mo ti gbà ń bí gẹ́gẹ́ bí tẹ́nàntì tí wọ́n débi tán rò pé àwọn kàwé ju bó ṣe yẹ lọ. Àgbà lọ́ọ̀yà orí mu lọ pè wá tó wá tákù wọn. Wọ́n lé wọn dànù. Owó tí wọ́n dẹ̀ san lẹ̀ wà láàrin. Wọn ò rí gbà padà mọ́. Mo kàwé, mo lajú, mo lówó, mo lóògùn. Landlord, our attention, any problem. We are peaceful people. Then if I were lying in any form. Ẹ dákun, ìyàwó mélòó lẹ ní? Ìyàwó kan náà, this is my wife. Àlè mélòó lẹ ní? Mi ò kì í yàn ní sáà. Ayé ṣe bẹ́ẹ̀. Girlfriend mélòó lẹ ní? This is just my wife. I'm legally married to her. Ní girlfriend ẹ̀ lálẹ́. Ẹ pẹ̀lẹ́, kí ni genotype yín? Ṣé ẹ lè HIV? Ẹ ti ní rí ní abẹ́sẹ̀ náà sẹ̀. Èló ní bẹ́lá kan ti yín ká mọ̀ bójú olóòsì ní àbí sẹ́bà yín múlẹ̀ àbẹ́ ẹ̀jírí jáde díẹ̀. Ẹ ní powerful reaction o àtọkọ àtìyàwó ẹni ọ̀rọ̀ kékeré tá a ti sọ ẹ ń wojú ara yín bíi bébì. Anyway, presently by mo ní bíi 3.5 to 4 million no account. Sẹ́ẹ̀rì alólòsì ni yín ìsẹ́bà yín múlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn àwọn ò lè gbélé fún yín o àìgbélé fún tálákà. Tẹ́ ẹ bá fẹ́ gba lẹ́ńbí ẹ ní láti ní mílíọ̀nù ní ìlọ́po 10 láàkáǹtì yín. I like wàhálà, especially èmi tẹ́ ń wò I'm a very very calm person. Mi like wàhálà, ó dúró síbi jẹ́ ká máa lọ. Ara tá a wé ni o. Bí nǹkan ó bá tó obìnrin ni kí la tí ì sọ lọ kí la tí ì sọ bọ̀ tó fẹ́ dorí ọ̀rọ̀ rẹ̀.